أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وسلم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá gbogbo wa o, gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa. Mo kí gbogbo wa pátá lápapọ̀, akóǹgbẹ àwẹ̀. Ìdùnnú ó jẹ́ tiwa, ayọ̀ ó jẹ́ tiwa o, ànímọ̀ bànújẹ́. Ọlá Nabi wa Muhammad, ọlá wàlá haúlà wàlá quwwata illa billahi aliyyil azim. Mo máa mú mẹ́sẹ̀jì ìdùnnú, mẹ́sẹ̀jì ayọ̀ látọ̀dọ̀ Nabi wa Muhammad. Mo máa mú wá fún wa lénìí. Qala Rasulullah sallallahu alayhi wa sallam, Ànábì tí kí àtọ́lá ń bẹ fún, ó sọ báyìí wípé, laysa shadidu man galaba an-nasa. Innama shadid man galaba nafsahu indal ghadab. Ànábì wa Muhammad tí kí àtọ́lá ń bẹ fún sọ báyìí pé laysa shadid kò máa ṣe alágbára. Man galaba an-nasa gbogbo ẹni tó bá ní làmọ́yẹ̀ níbi ìjà. Gbogbo ìwọ tó máa ń fà jùlọ ran ni. Ìwọ tó máa ń sọ pé jùyàn lọ. Ó lè jùyọ̀nù sígbó ó ń ṣe alágbára. Èèyàn mélòó ló ti palẹ́kún? Èèyàn mélòó ló ti gbomi lójú rẹ̀? Èèyàn mélòó ló ti kó ìnira bá? Èèyàn mélòó ló ti kó ìkagara bá? Kí ló dé tó rí ẹ tó yọ lọ́ọ̀kan tí gbogbo ará àdúgbò ń sá? Kí ló dé tó rí ẹ tó ń gbénu ilé kan náà tí wọ́n sọ̀rọ̀ ẹ dáadáa? Àfi ìwọ ìjà lénìí, ìjà lọ́la, ìjà lọ́tùnla. Ó kì í ṣe alágbára o. Gbogbo wọn tá bá gbàgbára kan fún ìmọ̀ agbára Ọlọ́run ni, agbára ayé ni, àbí o jẹ́ ẹni tó lọ kọ́ ẹ̀ṣẹ̀ gan ni, àbọ̀mọ̀ ta ní ẹni, agbèrò ní ẹni, tó wá ń fẹ́ àjùlọ lọ pé tó ń pò ti lè ná, o wá ná, Ànábì ní òkè ṣalágbára o. Laysa shadid, wá gbọ́ngà Ànábì wa Muhammad kò lè lo ìgbésí ayé rẹ̀ tó dáa. Sùúrù ó tóbi púpọ̀ nínú ayé ọmọ ènìyàn. Tó o bá ní sùúrù gbogbo ló máa ní. Tó o bá ní sùúrù ọkàn rẹ ó balẹ̀. Tó o bá ní sùúrù ayé ayé. Tó o bá ní sùúrù ẹ̀mí rẹ̀ agùn. Tó o bá ní sùúrù wá tún wá rí ayé gbé. Tó bá wá ní sùúrù ọmọ ènìyàn yóò fẹ́ràn rẹ̀. Tó bá wá ní sùúrù fún Ọlọ́run ọba gan yóò tún wá ń bẹ pẹ̀lú rẹ̀. Kí ló dé tó ń ṣe gànàgànà kiri gbogbo àdúgbò? Kí ló dé tó ń dà lóru? Kí ló dé tó ń dà àdúgbò òru? Laysa shadid, Ànábì wa Muhammad ní òkè ṣe alágbára. Man galaba nasa, ẹni tó bá ti lè làyàn mọ́lẹ̀ níbi ìjà. Ìlàmọ́lẹ̀ tó ń sọ bẹ́ẹ̀ jẹ́ ń sọ kankan fún ẹ kó gbọ́ yé lẹ́ni. Gbogbo ẹni tó bá ti jù lọ, ó sàsí lóru ni. Ó ná lóòka ni, ó lù ni, àbí ọ̀rá yákìlá pé kọ́ lọ pa gbogbo tó bá ti fi ju èèyàn lọ́jọ́ tó bá ti fi hàn. Ó ń ṣe alágbára mọ́. Ó ṣe fìjálẹ̀ fọlọ́run jà kọ́lọ́run gbèjà rẹ̀. Kí ló wá dé tó ń ṣèdájọ́ lọ́wọ́ ara rẹ̀? Wo jẹ́ sẹ́ńtọ́ ń pè lálágbára fún ẹ bí àwa rẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Ànábì wa Muhammad siratul mustaqim sallallahu alayhi wa sallam. Ànábì ní innama shadid. Dájúdájú ẹni tá a lè pè lálágbára man galaba nafsahu, òun lẹni tó bá kọ̀ǹtó ẹ̀mí ara rẹ̀, tó kápá ẹ̀mí ara rẹ̀ indal ghadab níbi ìbínú. Tínú bá ń bí ẹ, ṣé dandan ni kó ba nǹkan jẹ́ ni? Mélòó ọkọ tínú bí tó fìbínú náà ìyàwó rẹ̀ pa? Mélòó ìyàwó tínú bí tó dobi gbóná sọ́kọ rẹ̀ lórí? Nítorí kíni? Nítorí inú bíbí. Mélòó òbí tínú bí tó lu ọmọ pa? Inú bí òbí mi ó lé ọmọ títí ó lè jáde tọmọ náà dẹ̀ fi jẹ́ pé tó fi kú wálé. Mélòó àfáà tó bínú tó ṣe pé tó fi lé ọmọ ìjọ lọ. Mélòó ọmọ ìjọ tínú ń bí látara àìní sùúrù rẹ̀, àìní farabalẹ̀ ó fi dórí ayé rẹ̀ nù. Ogun àti wàhálà tí ń jẹ èmi àti ẹ nínú ayé, àìní sùúrù kádúró de kádàrá ni. Gbogbo ẹ̀dá kankan ló ní kádàrá tiẹ̀. Kádàrá kan máa gòkè fún kan ni. Kádàrá kan máa kọjá fún kan ni. Gbogbo kádàrá ò lè rìn pọ̀ lẹ́ẹ̀kan náà. Tó bá rìn lẹ́ẹ̀kan náà nǹkan ṣẹlẹ̀. Ẹni tó rí ọkàn tí ó fi kàn ẹ́ ló yẹ kó o ṣàdúrà fún pé kọ́lọ́run tètè forí kan kórè balẹ̀ wá wọrí. Ẹni táànú ọkàn tí ó fi kàn wọ́ ó yẹ kó o ṣàdúrà fún káànú kan kó lè bá tètè dé tiẹ̀ ni. Kí ló wá dé tó ń bínú orí olóore? Kí ló dé tọ́lọ́run ṣàníyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ tínú ń bí ẹ tara ni ẹ? Kí ló dé gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ṣẹ́yìn ò rí pé sùúrù ó nírè púpọ̀? Ibi tógun tún ti wá jà wájú láyé nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sí tá à ń gbénu ayé àná sùúrù léèrè wọn lọ́n ṣogun láwa lọ náà sìn.
a fẹ́ jìyà lé ọkọ a fẹ́ ní sùúrù lé ọkọ ìyàwó fẹ́ tẹríba sábẹ́ ọkọ nǹkan yẹ kan ṣo lèmi máa sọ tí mo máa ń takò ọkọ tó bá ní kó má sìn Ọlọ́hun ọba àlékè ọlọ́fẹ́ báyé rẹ̀ jẹ́ ni torí pé ilé ayé yìí ogun ni ìyàwó tó bá gba ẹ̀sìn dànù lọ́wọ́ ọkọ náà ó fẹ́ báyé rẹ̀ jẹ́ ní ilé ayé yìí ogun ni tó bá ti yàtọ̀ sórí ẹ̀sìn Ànábì àtọlọ́hun fẹ́ kí obìnrin tẹríba sábẹ́ ọkùnrin kọkùnrin náà dẹ̀ ṣe ojúṣe ẹ̀gbọ́n tọ́lọ́hun ọba àlékè ọláwé ni ó ní tí ìyá àti bàbá rẹ̀ bá jẹ́ olùṣẹbọ lódò wọn tí wọn bá ti pè é sínú ẹbọ wọn nígbà kó máa bá wọn ṣẹbọ gbogbo ohun tí ń bá jẹ́ ojúṣe rẹ̀ lé wọn lórí ó gbọ́dọ̀ ṣe àmọ́ tó bá ti lè pè é ní pé ha lágbájá ọmọ mi ìwọ náà wá gbé ẹbọ lọ sí ìdí èṣù wá gbé ẹbọ lọ sí ìdí Ṣàngó wá gbé ẹbọ lọ sí ìdí kiri ìwọ ọmọ mùsùlùmí tọ́tí ní kí wọn náà wá máa ṣe ẹbọ àbí gbogbo ọ̀nà tó bá gbàgbọ́ ẹbọ yé sí tọ́ni kí wọn náà wá máa ṣe lakum dinukum waliya din Al-Qur'ani takò pé ní kó máa ṣe tiwọn kí wọn náà máa ṣe tiẹ̀ àmọ́ ojúṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ìwọ pé àwọn ọlọ́kọ̀ tó wẹ̀ wálé ayé ó gbọ́dọ̀ ṣe fún wọn àfi tó bá tẹnu àwọn méjèèjì jáde pé àwọn ò ní gba kankan lọ́wọ́ ẹ̀ mọ́ àwọn ò dẹ̀ ní ṣe kankan fún ẹ mọ́ òun nìkan ló kù ó dọwọ́ ẹnìkan kan wá o sùúrù ó nírè púpọ̀ tíyàwó bá ní sùúrù nínú ilé ọkọ yóò padà ṣe kíni yóò padà rérè jẹ látara ọkọ sí ọmọ látara ọmọ sọ́kọ táwọn òbí bá ní sùúrù lórí ọmọ máa wo kádàrá oníkádàrá fi lo ìgbésí ayé ọmọ tiẹ̀ àìní sùúrù ọ̀pọ̀lọpọ̀ òbí mi ó ti ti ọmọ rẹ̀ sínú gbó wo ọmọ ìyá Fàtáì wo ọmọ ìyá Mọ̀nsúrà òun ló ti ń gun mọ́tò yẹn òun ló tún ṣe kí ló dé táyé tiẹ̀ ò dá ìwọ òbí òun ṣe òbí rẹ̀ ṣé kádàrá ta kọ sínú ìdílé tiẹ̀ òun ló wà ní ìdílé tiwọn ni kí ló dé tá à ní sùúrù ká dóde àkókò Ọlọ́run táìmù tó bá ní sùúrù tó ń dóde àkókò Ọlọ́run lọ́wọ́ táìmù yẹn ò ṣe tún fàdúrà kún tó bá fàdúrà kún Ọlọ́run lè yọ́nú sí ẹ mo gbà aládùúrà fèmí àti ẹ o ẹni tá burú kàn tí ó fi kàn Ọlọ́run mà ní fi kàn án torí pé ipò nílé ayé o Olàdẹ́bì fi sọ fún wa laysa shadid kò kí ń ṣe alágbára man galaba nasa lẹni tó bá láyàn mọ́lẹ̀ níbi ìjà innama shadid dájúdájú ẹni tá a lè pè lálágbára man galaba nafsa òun ẹni tó bá kápá ẹ̀mí ara rẹ̀ control yourself indal gadop nígbà tí ìbínú bá wọlé dé wá báyìí sùúrù lèèyàn máa ń ṣe ó wà nínú ọjà ni máa ṣe sùúrù lára àwọn ọlọ́jà rẹ̀ òun tajà fẹ́yàn ni máa ṣe sùúrù fún àwọn èèyàn òun jáde lọ lọ́nà ni máa ṣe sùúrù fún àwọn èèyàn ó gbó wa tọ́ mi ènìyàn bá wù sí ni kọ́ léèyàn fi ń sún ẹ̀san sùúrù dọ̀wọ́ ẹnì kankan wa lóòótọ́ ẹlẹ́ran ara ni gbogbo wa ìjẹ́ èèyàn àti ìjẹ́ bá a ṣe bí oníkálùkù bá a ṣe dá ọ náà torí pé kádàrá mẹ́rin ní ń bẹ kádàrá náà ń bẹ kádàrá omi ń bẹ kádàrá yẹ̀pẹ̀ ń bẹ kádàrá atẹ́gùn ń bẹ gbogbo kádàrá mẹ́rẹ̀ẹ̀rin náà sì ló máa ń bínú náà sì ló máa ń ní sùúrù èyí tó mi bẹ́ẹ̀ bá ti wá dìde sí ẹ lára bẹ́ẹ̀ táwọn Yorùbá fi máa ń pòwe pa ọmọ ìlú wọn tún ti gùn ún tí ìbínú yẹn bá ti dé sáré rántí àdìsá Ànábì wa Muhammad àti wáàsí sáré rántí ẹ̀ kó gbé sùúrù jẹ fúnra ẹ̀ látara sùúrù tí ò tó apàdà tó àtúnṣẹ́kù látara sùúrù ibi tí ò yẹ kó dé wà débẹ̀ sùúrù ló máa ń mú ọmọ ènìyàn fẹ́rẹ̀ èèyàn sùúrù ló máa ń mú ọmọ ènìyàn fúnyàn ní tí ò yẹ kó fúnyàn sùúrù ló máa ń gbéni débi tí ò yẹ kéèyàn dénú ayé ó dọwọ́ ẹnì kankan wa o sùúrù níní lórí iṣẹ́ wa ó dọwọ́ wa nínú ilé wa ó dọwọ́ wa pàtàkì jùlọ láàrin àwa lọ́kọ-láya sùúrù níní dọwọ́ wa o láàrin àfáà síjọ́ mọ́ sùúrù níní dọwọ́ wa o ó dọwọ́ ẹnì kankan wa àmọ́ àkọlé kan wá sí mi lẹ́nìí tí mo fẹ́ jẹ́ kó dẹ̀bù ní pé gbogbo ohun tá a bá fi jùyàn lọ́kọ la fi ràn yàn sùúrù ṣe kókó nínú ayé ẹni gbogbo ohun tó bá fi jùyàn lọ́kọ ni kò fi ràn o nítorí pé apìtúmọ̀ adáramọ̀ ẹ̀ka pé níní yìí o tó bá tútù mi ṣe wá ní o ti ṣe lánàá Ọlọ́run ní sún èmi àti ẹdẹni àná o oríire wa kò ní dìbànújẹ́ ayọ̀ wọlé tó èmi àti ẹ bá a ṣe lọ lọ́jọ́ kọ̀ọ̀kan dùn ayé yìí ìbànújẹ́ ò mà ní sunkún wọlé tọ̀ wá wá gbogbo ohun tí ń jẹ́ ìnira kò ní jẹ́ tiwa gbogbo àwa ṣòwò ọlọ́jà àtàjèrè ọjà yóò jẹ́ tiwa o àrìbá ti ṣe
àárọ̀ náà gbégbà àní fojú sunkún ọmọ gbogbo ẹ̀yin ìyá wa pátá bó tilẹ̀ òun kí lé ọkọ gbóná mọ́ yín tó ìdùnnú àtayọ̀ bẹ̀ kò ní kúrò nínú ayé yín ọlá títóbi ànábì wa Muhammad mo wá bí ọlọ́run gbogbo ẹ̀yin àfa wa pátá ta sóríire látara yín ọlọ́run dákun má jà mọ̀ nira lórí yín ọlọ́run má jà mọ̀ dààmú lórí yín gbogbo eré tẹ sá lórí wa ká lè bá jẹ́ èèyàn ọlọ́run dákun bá fi sọ yín lẹ́sàn dáadáa ọlá ànábì wa Muhammad látòrí bàbá mi àgbà Maulana Sheikh Jami KUNFAYEKUN BULALA Shamsul Islam Shamsuddin radiyallahu ta'ala ni ọlọ́run dákun bá mi kẹ́ wọn ṣèké àti gẹ̀ fún wọn ọlọ́run dákun bá mi kẹ́ wọn lẹ́ẹ̀kan sí ṣèké àti gẹ̀ fún wọn ọlọ́run mo bẹ̀ ni gbogbo tí bàbá náà fi sílẹ̀ láyé tó fi dórí ọmọ àfẹnubí ni ọmọ àfabẹ́bí ni má jẹ́ kí gbogbo wa mọ̀ dààmú má jẹ́ kí gbogbo wa mọ̀ ìnira má jẹ́ ká fojú sunkún ara wa ọlá títóbi Al-Qur'ani ọlá àwọn ènìyàn ọlọ́run bàbá mi Maulana Sheikh Lukman Ikimata Jami KUNFAYEKUN BULALA ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ fún wọn o ọlá àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run gbogbo nǹkan ní wọn ní tẹ̀mí ní tara má fọwọ́ bàlójẹ́ kan ọlá ní ọdún Muhammad gbogbo ẹ̀yin òbí wa pátá tẹ́ ń gbọ́ wa ní ilé àtẹ̀yin òbí tẹ́ bí wa òbí tó fabẹ́ bí wa òbí tó fẹnu bí wa gbogbo yín pátá ẹ jèrè gbogbo wa ọlá àlùbáríkà àwọn ènìyàn ọlọ́run ọlá ní ọdún Muhammad gbogbo àwọn ọmọ wa ta wá ṣùrùbò tí a ní kójú má tì wọ́n níjọ́ nǹkan ìyẹn wọn ní fi wá pamọ́ ọlá ní ọdún Muhammad ọlá wàlà haúlá wàlà quwwata illa billahi aliyil azim àbọ̀ má gbàgbé o agídí àánú sùúrù àgọ̀ ìfura lónìí ilé ayé fura sọ̀rọ̀ náà gbogbo nǹkan nínú ayé kọ́lé èèyàn máa ń bínú lé lórí ó dọ̀wọ́ èmi àti ẹ̀ ká ṣàtúnṣe lẹ̀ lórí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala mursalin walhamdulillahi rabbil alamin islam ò ní bàjẹ́ lọ́wọ́ ẹnì kankan wa o gbogbo àwa mùsùlùmí pátá gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run àtànábì lára wa á máa gbèrò sí ni o àní jábọ́ gbogbo àwọn ẹlẹ́sìn kejì náà ọlọ́run lọ́ba tó ní déédéé lọ́dọ̀ yóò fi gbogbo wa mọ̀nà kò ní dojú tì wá ọlá wàlà haúlá wàlà quwwata illa billahi aliyil azim KUNFAYEKUN BULALA radiyallahu ta'ala ni wa adamallahu ayatahu amin BULALA.